ní kó jókòó síbi nkọ̀kọ̀ ọ̀gá ògo ní agbé abẹ́ òjìji Elédùmarè Tèmítọ́pẹ́ Ọlọ́run làbò rẹ̀ o ọ̀yà àbọ̀yàdé. Olùyìn àtọpẹ́yẹ fún Kábà àti fẹ́ ọ̀tọ̀ oníbú ọ̀rá. Ọlọ́run kìí ṣeun kété lásìkò kọ́yẹ́. Amúnkété kò ní lùgbìn kan ní Báíbèrè o. Torí olóríire kò lò ní òní mo ṣe ábẹ́. Tèmítọ́pẹ́ Esther Aboyade, Director, Community Health Services, Lagos State Health District 1. Òní ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2026. Nípọ́gọ̀ ọ̀tá ọdún gẹ́rẹ́ kò ó délé ayé òwò nírè. Ọgọ́ta ọdún mèrí ṣiré mọ́dé. Ọ̀pọ̀ òjò létí rọ̀kálẹ̀ ẹ ti fàámu. Ọ̀pọ̀ òjìlíjà kan Ọlọ́run ọba mòjé domi inú àgbọ̀n rẹ̀ nù o. Ti bá ìṣọ̀pá orí kádùn ládẹ̀ bá ọgbọ́n lọ́rùn ga wíwọ̀ ṣoṣẹ́ débi èrè wọ́n méyìn tí kò ní Lagos State Primary Health Care ẹ̀rùn ọpẹ́ rẹ̀ mẹ́ha kan ọ̀yà Abọ́yadé o. Rẹ̀mí Akíntọ́lá àtàwé rẹ̀ Rachel Afọláyan ìhànlérànmí abẹ́ òmẹ́kàn ṣàgédé á. Kíni ya kí o ayọ̀ ní ayẹyẹ ló iṣẹ́ àìwọ̀ dára lulẹ̀ wọ́n sùn níbi ìṣá wọ́dẹ̀ wúyì.
rẹ ò l'Osi-Ekiti. Ìwọ lọmọ Anjorin àmórí olówó. Ọmọ orogún ijó orogún yímú. Ọmọ aṣíbẹ̀rẹ̀ àkúgbájá. Bàbá mo ṣeré méjì kọ̀ọ̀kan àgbọ̀yìn. Òjì ìdúró ẹja nù bá pàbọ̀kọ lágbàtà. Ọmọ akéré fàṣọ gbéra. Ọmọ àdìgbò olùjà. Ọmọ òsì àṣìṣe ọmọ ẹlẹ́gbẹ̀rin wo. Ọmọ olóṣìlè fún ọmọ agbíjọ àgèrè èṣùwà o. Ọmọ amẹ́rù kọ́hún dẹ́bọ̀ ní sàgbé alẹ̀. Ọmọ amúdàsílẹ̀ mógún ẹrun pani akúkú bẹ́ni orí ọ̀yájọ́ ogun ẹrun lọ. Ọmọ olúmọlẹ̀ méjì takọ́tabo lásìsẹ̀. Ọmọ umọlẹ̀ kò lórí egúrú gbogbo lòlóhùn. Ọmọ umọlẹ̀ móhùn wúrí ẹrú. Ọmọ umọlẹ̀ kọfàrí mọ́lẹ̀ ọ̀nìkan ṣùdárò ọmọdé ní. Ọmọ eléyìí kúlé àdéwúre. Kàn yíyàwó òrìṣà òkè jámìlà kí mi dàbí ìtolúlé. Kọ́ ọ bá dàbí ìtolúlé wàyọ̀ láti mi tẹ́rẹ̀ o. Kí mo bá dẹ̀ yà sákàwùlé ọkọ̀ rẹ̀. Ọ̀yà Abọ́yadé kò ti jẹ́ pé Olúwa kọ́ Ọlọ́run dẹlẹ̀ fọ́nyúre. Akinmorin níjọba òbílẹ̀ àfijí ó ní Ọ̀yọ́ lulẹ̀ ọkọ̀ rẹ̀. Ọmọ Ọ̀yọ́ lórí òkè ọ̀gbọ́yá mo kù gbé bá a ṣòro. Ọmọ aṣọyẹ tó kí n tó ṣòro. Ọmọ òkè túlú igbó àsábàrí. Àwọn rúru níwájú ológun. Ológun oníkàrẹ́. Àsábàrí onítọ̀ọ̀dá o. Ọmọ akin nílé ọmọ akin lóde. Ọ̀lẹ olè gbélé tẹ̀yìn. Ọmọ àgbẹ̀ tí ògbóyà olè ṣọ́gbìn o. Gbogbo oríire. Tèmítọ́pẹ́ Esther Abọ́yadé. Àṣèyí ṣàmọ́dún. Àṣàmọ́dún ṣọ̀pọ̀ ọlọ́pọ̀ o. Rẹ̀mí Akíntọ́lá ọmọràn Isan-Ekiti. Ọmọ ẹlẹ́ni lálókè ìṣàn. Èdú ọmọ erin. Ó mú kóṣù náà bùtún. Ọmọ ọlọ́wà. Ọmọ onígbà àtẹwọ́sọ. Ọmọ àkànlé òkúta. Ọmọràn níwòye o. Àtàwérẹ̀ Rachel Afọláyan ọmọràn ní Iye-Ekiti. Ọmọ akínlágbà obì. Ọmọ alágbà obì lílára igi so. Ọmọ onúhùn fífà tẹ́rẹ́gójì. Ọmọ agèrè ṣùgbọ́n fírí ọ̀nà yíyẹ o. Ọ̀yin kò tí í ṣe òní kò ṣe á lọ. Ìwé àrẹ̀lẹ̀ lórúkọ Ọlọ́run ọba. Ọtí nírí ẹ̀dẹ̀ nímú. Ẹ̀kàn abáhanjú pinrẹ̀ ò láyé. Wíńrẹ́ kété kọ́yé ọ̀mẹ́ àfọwọ́dá àgbàrá ìfokòtò. Ọ̀yà Abọ́yadé. Director, Community Health Services, Lagos State Health District 1. Aṣọ òyì rẹ̀mẹ̀ àfàyà ò lórúkọ Ọlọ́run ọba. Oríire rẹ̀mẹ̀ àdìbàjá o. Lábára bó ti wù kọ́ ọpẹ́ láyé tó. Èyí títí lọ́lá. Èyí oyin lọ́lá. Èyí ayọ̀kù. Èyí máyọ̀ wá. Wẹ́ àmọ́ sàré ọmọ. Wẹ́kàn àmọ́ ìsàn lórí ayé. Kókókó lára fáìlẹ̀. Òjòjò mèyí ṣe